ògbẹ́nu àdélébọ̀ ṣògo Ẹlẹ́dùmarè ọba tí fọ́ ọba jẹ ọba tí gbàdọ̀ balẹ̀ ọba arúgbó ọjọ́ àdàgbàmọ̀tẹ̀pá ìwọ ni ń ké sí lórí ayé Sẹ́rà Ọlárónkẹ́ ọmọ Ọláníran ayé Sunday oyè ẹná láti sọjọ́bí lò ni mo fi ń perí yín tán adúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba wa dá sí tẹ́bí ó dá sí tààràtààrà Ẹlẹ́dùmarè ìwọ lọ́ba tí ọmọ ìjọba ní nígbà gbogbo lẹ́ni báyìí ló pọ́gọ́ta ọdún nílé ayé ìyẹn yìí ṣe kéré mi ó ti wá sọdún èyí náà Sẹ́rà wá ṣe tẹ̀mí ìsìtòwó tó ọmọ ta ìtètè kú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ mo náà ní mú bìrìbìrì kó o bá wọn jíjọ ẹ̀ sí ayé mọ̀mọ́ ní jù wá sínú kòlò gbóbi ẹ̀kọ́ yẹn gan Ọlárónkẹ́ o ọmọ Ọláníran wọ́n wá dàgbà wá dògbó wọ́n gbọ́ bí àgbà kan àgbà kèyí tó fọmọ owó Sunday lọ́rùn níjọ́ ọjọ́ tí òwú yọ lówú wá dó òkìní ó ti sọ́gbọ́ta nídìí ayé wọ́n ṣègbọ́dún ọdún kan kókó lára rí ọmọ bá wọn lé ó ní mo sì ó ṣe onímọ̀ ọ̀tọ̀ ọmọ tọmọ mọ̀mọ́ lúwa tọ́ mi sìn mọ̀mọ́ láìdé mọ̀mọ́ lámìdé kò mà sí bá ọba ti pẹ́ nílé ayé tó Sẹ́rà Ọlárónkẹ́ ó ní mọ̀ bójì ọmọ wọ́n wá dàgbà nídìí ayé ó ní dàgbà yà lágbára Ọlọ́run ọba ayé Sunday oyè ẹ̀ná ló wá dílé àwọn bàbá rẹ̀ ọba yọmọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbá Sẹ́rà ọyọ torí ni wọ́n pa láàfin Ọ̀yọ́ ọmọ mọ́ràmọ́sà tí rágbẹ́rù lójọ́ nílé bàbá tó bí ọlọ́mọ ògbàgbà wọlé ọkà àtìyọ ọmọ Ọláníran èkó sẹ́rì gidi wọlé ọmọ àtìbá bàbá yìí lọ́gbọ̀rún mọ̀ yọ ọba tẹ́rì lágbẹ́nu lẹ́mọ̀ ń tarọ́ kan ṣe Ọlárónkẹ́ ọmọ kú ni ọmọ dábàá lé ọmọ kọ́ba òde kú ti ń pọ̀ ọmọ tí bàbá ń dúpẹ́ àrùn tí sọmọ tí yóò gbọ́dọ̀ gbin ni bẹ́ẹ̀ láti kì í bàbá ẹ̀yin lọ́ba lọ́wọ́ lọ́dún bí ìyẹrẹ bàbá ẹ̀yin ní gbádẹ́kọ̀rí ẹ̀sẹ̀ bó ṣe sì lè bàbá Sànúsí kátọ́rẹ́ yìí bó àgùn wàhádọ̀ mọ́ gógó kátọ́rẹ́ ní bí bàbá yóò di ìkànnì kẹsẹ̀ ìgbà tí rí òfin o Sẹ́rà ìgbà tí rí òfin o ẹ̀rù bá mi ó máa rìn kásán pa nìyí ọmọ gbẹ́sẹ̀ kó yẹ ẹ̀yẹ bí wọ́n ti pèrè àwọn bàbá tó bí ọlọ́mọ ni Sẹ́rà Ọlárónkẹ́ ọmọ Ọláníran ó ti wá sọdún èyí náà Ẹlẹ́dùmarè ajọ́ sọ̀pọ̀ rẹ̀ nílé ayé ó níwèé kìsà kẹ́yìn aṣọ mo ní bẹ́ẹ̀ náà ní jẹ̀gùngùn kẹ́yìn ẹran lágbára dání wáyé kò wá sí bá ọba ti pẹ́ nílé ayé tójú rò ní ríbire lọ́jọ́ owó rí wàá tọ́ láyé wàá dàgbà ayé ò ní mú wọn lágbára Ẹlẹ́dùmarè ó ti sọ gbọ́ta dandan ni kò gbọ́gbọ́ ta o ìgbà lẹ́rẹ̀ lẹ́ni àwọ̀ lẹ́rẹ̀ lẹ́ni ẹlẹ́nàbìnrin rọ́sọ ẹlẹ́nàbìnrin wẹ́gẹ́lẹ́ ẹlẹ́nàbìnrin rẹ̀ lò lọ́jà ọjà rẹ̀ ọmọ ọbẹ̀ ni amọ̀rí ọ̀wọ̀ bí ìran tó rábẹ́ ní bẹ̀rí olú àtẹ́lẹsẹ̀ àti ìmọ̀ ọbẹ̀ náà wò. mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó jó rọdún Evangelist Margaret Lawal lọ́rán mi dé gbàgede òun ló ní mọ̀kì ọbẹ̀ ológun ẹ̀rú